Well, I've been hearing many Nigerians talking about the iPhone. The question is, should we be buying the finishing product or bringing the final industry into Nigeria? Well, you will never be able to bring the final production into Nigeria because nobody wants to come and invest in a country where there is no security. And that is why everybody is turning into taking production out of Nigeria to India and also to China. So for the Yoruba people, I would like to explain one more time that the very day we leave Nigeria, we will start producing everything that we need rather than importing everything that we need. So that is why we are campaigning for us to have our own independent country. We don't want a country where people bring in the final produce of any product. We want our Yoruba people to produce things themselves so that they can be able to then have the privilege of have jobs. We don't want to take anything outside Yoruba land. We will bring in the technology, we will bring in the manpower, and we can use all that for our own purpose rather than using final produce that has been produced in China and India and other countries into Yoruba land. Fẹ́yìntì ẹ̀gbọ́n tí mò ń sọ, Apple Store ni mo wà yìí. So nínú store tá wà yìí, oríṣiríṣi iPhone ni wọ́n ń tà. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta, táwọn kan ń sọ pé iPhone tó ń tà ní China, X Pro ni, kinní kan Pro ni. Ìtẹ́mi wá ń sọ ni pé tí ẹ bá ṣì ń rò pé production máa wá sínú Nàìjíríà láti produce phone àbí gbogbo nǹkan táwọn èèyàn ń jẹ àbí tó ń lò ẹ̀tùtù ẹ̀dànù ìyẹn ò ní wá sáyé. In tó lè wá sáyé náà ni pé kí gbogbo ọmọ Yorùbá kó tẹ̀lé wa lẹ́yìn kí a gba ilẹ̀ wa. Tá bá wá gbalẹ̀ wa tán, a lè ṣe gbogbo tó ń wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo eléyìí tẹ́ ń rí a máa produce ẹ̀ fúnra wa. A ní láti ṣe máa export ẹ̀ wá sínú Nàìjíríà torí gbogbo tí gbogbo wa ń lò nínú Nàìjíríà lè ní pátá export ẹ̀ ni. So gbogbo nǹkan báyìí la máa produce fúnra wa. A ní need láti ṣe máa ṣe kíni láti ṣe máa lọ káàkiri lọ ra nǹkan wá sínú ilẹ̀ Yorùbá. But àwọn ọmọ Yorùbá ò mọ̀ pé nínú Nàìjíríà lẹ́nìí wọn ò ní fún yín níṣẹ́ torí pé kò sí kankan tó òyìnbó fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀. Òyìnbó fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí àwọn bá ń produce kíní níta ẹ̀yin á máa ra final consumption ẹ̀. But wọ́n mọ̀ péjọ tí Yorùbá bá ti dá dúró, a ní láti ra nǹkan kan wá mọ́ ju pé kí wọ́n máa produce ẹ̀. Gbogbo company tó bá ó dàbí ní American sọ nísìn ìyẹn Donald Trump, ó ní gbogbo ìlú pátá tó bá fẹ́ tajà fáwọn kó gbé intọ́fẹ́tà yẹn kó wá máa produce ẹ̀ nínú ọ̀dọ̀ àwọn. But tó bá ti ṣe bẹ́ẹ̀, òun máa fún wọn ní tariff tó máa high. In tó ń fa ìjà láàrin òun àti China nìyẹn. So táwa náà bá ti gba country wa, òfin ni pé gbogbo ohun tí a máa lò èyí tá a bá lè ṣe fúnra wa, Apple ló fẹ́ ṣe ni, Sony ló fẹ́ ṣe ni, Samsung ló fẹ́ ṣe ni, wọ́n gbọ́dọ̀ wá náà wọ́n fẹ́ wá assemble ẹ̀ torí irọ́ ni gbogbo wọn máa ń pa wọ́n náà máa wá assemble kankan, kò sí nǹkan kan tán ní ìgbà assemble. Wọ́n gbọ́dọ̀ lè wá ṣe ní ilẹ̀ wa kó wá dá factory sílẹ̀. A ní ilẹ̀, à fún wọn ní ilẹ̀ tó máa fi bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ohun tí a lè máa sọ pé yes wá lè wá láti wá ṣe kíni tí wá lè wá máa produce gbogbo kíní yẹn. But ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yóò lè mọ̀ yẹn torí wọ́n fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yẹn náà ni. Torí ìjọ́ tẹ́ bá ti mọ̀ definitely ó ní sórí Apple Store ní bíbá nísìn. So bí mo ṣe sọ, gbogbo nǹkan pátá kò ń ṣe Apple nìkan, mọ́tò, táyà, ṣẹrántí Oòduà táyà wọn náà wà la máa ń ṣe nígbà kan, àwa là ń ṣe glass nígbà kan. Gbogbo eléyìí ni a máa produce. Ìyẹn ló ṣe fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá kó dìde torí tílẹ̀ Yorùbá bá ti dìde
ó ní láti ṣẹ̀ máa káàkiri bí ẹṣọ níwòlímọ̀. So gbogbo eléyìí la ṣe ń sọ pé kí ẹ support the independent Oòduà Republic Yorùbá Nation ká lè tètè gbọ́ ká lè tètè jáde. But the more tẹ bá pẹ́ sínú Nàìjíríà àwa náà máa gbádùn níta àádẹ́ máa ṣe kí ni a máa send wọn bá change tá a bá ní a máa fi ránṣẹ́ sí i. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn àbí ká dá dúró? bá ń fi sínú comment section. Koiki Media, bringing the work closer to your doorsteps.